ẹ ń bá mi jà èmi náà ń bá yín jà ẹ̀yin lè fi àjẹ́ mi jù. yóò bá ẹ jà gbọ́dọ̀ bá mi jà ìyá yóò láì lẹ́ni tìǹbù tó ṣẹlẹ̀ bóyá kẹ́ fi wálé ẹ̀kọ́ yóò bá lórí ọ̀rọ̀ Alhaja Kaola àti Sheikh Akeugba Gold níbi tí wọ́n ti lọ bá wọn parí ìjà ẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀. tí mi ò bá tètè sọ̀rọ̀ wọ́n lè lóye àṣẹ fídẹ́sì lẹ́kọ̀ọ́ tó no mi ò bá ẹni mi ò bá jà ní tẹ́lẹ̀ pẹ̀lú yín lọ dúró síwájú court tẹ́lẹ̀ wọ̀ tí mo wò yìí mo tẹ́lẹ̀ wọ̀ bí mo ṣe wò yìí. pẹ́ẹ́tì àfààní òfin tẹ́lẹ̀ pẹ̀lú láti ilé ààrẹ tó wá dìbò àlẹ́ tọ̀nù Kaola òun ló dúró lọ́ọ̀kan èmi kàfílà náà sì rẹ̀ lọ́dọ̀ bọ̀rọ̀ wáyé. onílànà orí báyìí o àárín obìnrin ẹ̀kẹ́ tó jáde tí ń kọ bí àpọ̀ lánàá o wọ́n lọ́ bá wá lò yín torí pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ jẹ́ àkọ́kọ́ ẹni tó sílẹ̀kùn fáwọn obìnrin láti máa ṣe wáàsí àti bẹ́ẹ̀ kẹ́ balẹ̀ kún yẹn jẹ́ àfilófin o ó dà àfilófin orí afẹ́fẹ́ tẹ́lẹ̀ fi lè rí ìbínú wa. èmi náà lèmi náà sọ̀rọ̀ sí ẹni yóò Friday tó wọlé Alájà a fẹ́ gbìyànjú ká ṣètò ọ̀rọ̀ yìí sábà ní àmọ́ ṣètò ẹ̀ kájà jọ kó ẹ̀rù wa pàdé kan ibi mo bá ti dárúkọ Alájà tó bá ti dárúkọ. sẹ́rí ẹjọ́ Alájà àtẹnibọ̀dì èmi ni mo lágbára èmi láàyè tí mo wà fún mi lágbára láti fún yàn lágbára kó sọ. ìtì mo fẹ́ bèrè sí ni pé gbogbo tí ṣètò sọ yìí ṣe tán láti retract yẹ ọ̀rọ̀ lẹ́tà yẹn sọ́dọ̀ àwọn DSS àti gbogbo ibi tẹ́ bá mú lọ. ládàra ni pé Alhaja Kaola wọ́n rí máàdì wọn ọ̀sábàbí rẹ̀ ni pé kóòtù tí wọ́n lọ pẹ̀lú àwọn àmì ò because tí wọ́n bá jọ sí ní kóòtù wọn ò lè láǹfààní àti sọ̀rọ̀ sádájọ́. inú ilé wa náà fẹ́ máa jò inú ilé wa ti ń tò ohun Alhaja Kaola lákọ́ gbọ́ pẹ̀lú àwọn àmì wa Sheikh Taofeek Akeugba Gold jọ́kìnní jọ́kejì jọ́kẹta àríwẹ̀ ní ẹ̀fẹ́ máa lé àwọn èèyàn wá ń pè wá kódà àtà lórí àlùmọ̀lùmọ̀ bàbá Muyideen Bello kádàrá ni pé Alhaja Kaola ó rí máàdì wọn ọ̀sábàbí rẹ̀ ni pé kóòtù tí wọ́n lọ pẹ̀lú àwọn àmì ò because tí wọ́n bá jọ sí ní kóòtù wọn ò lè láǹfààní àti sọ̀rọ̀ sádájọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ sádájọ́ tó láwọn á padà ṣiṣẹ́ lọ́dọ̀ adájọ́ yẹn kì í ṣe ó ti ní wọ́n fún wọn bẹ́ẹ̀lì gan ó ti fún wọn bẹ́ẹ̀lì ọ̀lẹ́yìn ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀lì lọ́wọ́ ni lọ́ọ̀yà gbé ìkọ́dé yẹn wọlé ìnínú fi bí òun. Number one mi ì jẹ́ àfàtọ̀ fi kìlọ̀ kó bọ̀ mi ì sì bẹ́ni kẹ́ni dúró sísì lọ́dọ̀ wọn mi ì kẹ́ lọ́ka tí ń bàlẹ̀ nínú jẹ́ jù nìyẹn nínú ìbọ̀ mi ì jẹ́ wọ́n ní £1 mi ì sì bẹ́ni kẹ́ni dúró £1 mo ìdúró tí mo dúró ní ọ̀dọ̀ wọn wípé wàhámẹ́lá wa kọ́ jẹ́ àdébí pé kò sí tí mi lè gbà lọ́wọ́ nígbà tí wọ́n kódà kan fẹ́ ṣe nǹkan tí wọ́n máa ń ṣe èkó ìfẹ́ ọmọ ìgbà tó ti lóun fẹ́ yẹn nínú ìṣe yẹn ìmọ̀ ní ṣe ṣùgbọ́n ìgbà tó wá di pé ọlọ́run bá kọjá òkú sàlékún dáadáa so ìfún mo fẹ́ sọ ìfẹ́ sọ. kọ́sì ìgbà tí adé kọ́ọ̀tù tí adájọ́ yẹn ó ní pé ká máa lọ ìrò pé náà adájọ́ nígbà tí mi kì í sọ ní sọ dáhùn kì í ṣe pé nǹkan kan bẹ tí mo ṣe jẹ́sì àríjàǹkọ̀ even mọ́tò wọn tí mi bá fẹ́ máa fura tí mo fẹ́ máa dààmú ọkọ̀ wọn ó ní wọ́n fi gbé mi láti kóòtù lọ́bẹ̀ tó bá yẹ kó sábúrú fún mi nínú kóòtù kọ́ ní ẹnu ọ̀nà àti dẹ́nu ọ̀nà kóòtù ẹ̀yin lẹ́ni mọ́tò mọ́tò tó rárá kò kẹ́ mọ́tò rárá ọ̀dọ̀ wọn nítorí inú mọ́sẹ̀ náà ti gbé ẹ̀yìn kíní tó fi mọ́ sọ fún mi pé lọ́yà lóyún báwo làwọn àti lọ́yà ti jẹ́ kí Muhammed àwọn àti lọ́yà Muhammed àwọn àti lọ́yà ni wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́tò tẹ́lifí bá ṣe nínú ọkọ̀ yẹn kọ́ ṣe bí inú ọkọ̀ yẹn náà ni mo ti fẹ́ jáde ní prison tí mo ti rí pé fẹ́ ya fọ́tò tí mo ní ṣe bẹ́ẹ̀ fẹ́ ta ọjà ni ẹ fún ìlà láti yà olóhùn ẹ̀rín tí mo ní yẹn wá. so kò sẹ́nikẹ́ni tí ìṣesí kankan ò dùn lótú wọn gbà tí a bá jẹ́ mùsùlùmí bá dánwò bá ti dé kí èèyàn gbà kí o sì gbà kí wọ́n bá àlejò ọlá ṣe fẹ́ nìyẹn torí ẹ̀rù jẹ́ kí n sọ pé bàbá wa ìmọ̀ ti bá wa sọ ó dẹ̀ ti tán. àwọn tọ́tọ́ bá wa dá sí ọ̀rọ̀ owó mo sọ ìsà. lọ́yà ló àwọn tọ́ bá wa dá sọ̀rọ̀ owó tó ń bẹ̀ wọ́n pé kán bẹ̀ mí. tẹ̀kọ́ oníkayọ̀ wa Akeugba Gold tó bá ti sanwó àdẹ́dọ̀ gidi ó sàfihàn wọn. mo tọ́ wá nìkan níbi tí ìyáálé ẹ̀ ti sọ wípé owó tí Alhaja jẹ́ ọkọ àwọn ẹ lọ yọ nínú ẹ tó ẹ lẹmọ bíi ẹ máa ń tẹ ìdàpọ̀ tẹ́lifà àkọ́kọ́ àná. ó yá bá mi play ètò ayẹ kan gbọ́ yẹn. ó yá play rẹ̀ fún ọkọ̀ ọgbọ̀n. n ti bẹ̀rù kò play rẹ̀. ó yá play rẹ̀ báyìí. ẹ̀lú ìfẹ́ náà wọ́n ti wọ́n wọlé pọ̀ conversation wa ni wọ́n láti excuse wọn mo wọ́n bá wọn dà ìpè kí wọ́n fi lè bẹ́ẹ̀ ni ṣé rí Alhaji. kálẹ̀ ní tẹ́ǹbà sọ̀rọ̀. lọ́la ẹni lọ́la ẹni. ó ní pé mo jẹ́ òun níjọ́ fún mi jà wọ́n láì táwọn yẹn ti wá di iṣu àtayàyàn ló dé máa béèrè pé bóyá mi mo gbàgbé ibi iṣẹ́ mo bá dúró torí ọ̀rọ̀ yìí lágbára Alhaji. Alága ẹ máa tó bá di mo sọ pé within this week ẹ máa rí response ní instead wọ́n ti sọ pé náà ọjà ẹ máa rí àti wíkẹ́ ìgbé jáde ó ti bá ní náà ọjà ṣe rí legal application. sí mo tiẹ̀ mọ̀ gbàṣẹ́ yìí yára yín lówó torí àná Muhammad ǹjẹ́ mo mọ̀ gbà yín. alẹ́ ìmọ̀ṣẹ́ Alága wà láì pẹ́ tẹ́tẹ́ mọ́ ọjà máa clear
ẹgbẹ́ ìbọn sọ ṣé kọ́ sọ yìí wọ́n ti ìbọn dàgbà dàgbà ẹ̀ gbọ́ mi èmi ló ń dá. mo ń bílíìnì pé ìlú gangan ló jẹ wọn torí mo gbọ́ fún àwọn kan tí wọ́n kọ́kọ́ ní 25 million ìgbà tó yá wọ́n ní 12 million ìgbóyà bóyá wọ́n sanwó yẹn díẹ̀ ni bóyá bẹ̀rẹ̀ láti di tí wọ́n ti jọ ya wọn lọ́wọ́ èmi wá béèrè pé kò tiẹ̀ gbọ́ torí pé ìgbòdè lẹ́nu mo ní sóun ní intention láti sanwó yẹn fún wọn ni mo ní kó ní wà láì ro wọn san ó ní kì í ṣe kó sọ kó wọn san ó ní nǹkan tó ń dùn òní bá ṣe ń sọ pé mo wà bẹ́ẹ̀ nígbà táwọn yáwó ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì kan òun bá wọn sọ̀rọ̀ fíìsà kan ní ìmọ̀ sí kankan nínú ẹ̀. ìní náà lè ní náà sọ̀rọ̀ sí ẹni yọ Friday tó wọlé alájà afẹ́ gbìyànjú ká ṣètò ọ̀rọ̀ yìí tí wọ́n bá ní àmọ́ ṣètò ẹ̀ kájà jọ kó ẹ̀rọ wa pàdé kọjú ibi mo bá ti jáwé kó alájà tó pàdé kọjú. sẹ́rí ẹjọ́ alájà àtẹnibọ̀dì èmi ni mo lágbára èmi láàyè tí mo wà fún mi lágbára láti fún yàn lágbára kó sọ̀rọ̀ ẹnìkan bá ti sọ̀rọ̀ lọ ẹnlòmíràn má sọ̀rọ̀ báyìí láti sọ̀rọ̀ tí ì bá ti pẹ́ tí mo bá ní ó sọ̀rọ̀ ìtàdọ̀ yẹn mi ní chairman lájá tó ìsìláyà wọn sì láàmú lọ́wọ́ ọ̀rẹ́ tí wọ́n. no ènìyàn kọ́ ọdún ẹnìkan kọ́ ọdún ẹnìkan èmi náà ní ìdáná tí mo lè lò lórí ìdòkú lórí pé tí wọ́n bá tọ́ bá di ọ̀rọ̀ ẹ lọ. ọ̀rọ̀ lọ́wọ́ déyẹn nìkan náà nàìjíríà lórí ẹ̀ wọ́n sọ ní kan ó dùn mí ọlọ́pàá bí ìjàmbá ti dé wà ní nàlá hàrbà àwọn ìwà alkalam ọ̀rọ̀ náà sì ní ìdìsánú ká àṣà tòun dákà ẹ̀rì ìyẹ̀wò tọ́rọ̀ ti dálẹ̀ ẹ̀sìn báyìí ẹ̀mí ìjà ní fast bar ẹ̀ ẹ̀ expect nígbà yìí ṣe rí èmi náà rí wọ́n lè ní kọ́sọ̀ ọmọ kẹ́kẹ́ mi máa kọ́sọ̀ ọmọ tèmi wọ́n lè jẹ́ kọ́ ọmọ tèmi wọ́n àfṣà ìwọ gẹ́gẹ́ lọ wẹ́pọ̀ ní kẹ́kẹ́ ní ẹgbẹ́ ìgbẹ́jà ẹja gbé mi nígbà wọn fún mi àmọ́ ìgbẹ́ owó dé ìgbẹ́ gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ajá ṣé ẹni tí ẹlẹ́ ìmọ̀ owó yìí ó lẹ́bi àìsáwó yìí àìkú lẹ́bi àìsáwó yìí ó ní ká ṣe parẹ́ ẹ̀ bá kílẹ̀ ayẹyẹ káṣí tó ti àwọn ará kámẹ́ ká sọ orí otherwise ọ̀rọ̀ yìí àkọlẹ́ aláfẹ́ bẹ́ẹ̀ kó àtúndì kànú láti sọ́dọ̀ àwọn kọ̀ọ̀sá. nínú nǹkan tí mo gbọ́ nígbà tá a ṣe finance wọ́n ráyè pé àwọn ṣẹ̀tọ̀ bí wọ́n ní àwọn bíi report mẹ́ta tí wọ́n fẹ́ kọ́ sẹ́nu because ibi tá à ń lọ àti ìdébẹ̀ o à ń lọ síbi ọ̀rọ̀ case ìjókòó yìí yóò bẹ alájà tó gba gold tá a bá ní pé ẹ̀bẹ̀ ọ̀ràn ìjókòó yóò pa wọn lásán torí pé tí wọn ò bá gbé case yẹn kó ní court àti sùn kẹta a fẹ́ kí case yẹn kó ní court tí case yẹn bá kó ní court sá kí ni tẹ́ fẹ́ lórí ẹ̀. ọlọ́mọ àti wà lọ mo ń wá àkọ́tí ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń gbọ́ bí a ti máa ń ṣe kéèsì báladà ṣe sọ̀rọ̀ yẹn tí n bá ní kí n dá padà bẹ́ẹ̀ ó lè lo against mi pé àjọpọ̀ra wa ni so ló ń jẹ́ kí n máa wà àkọ́tí ọ̀sẹ̀ wọ́n kọ́ lẹ́tà sáwọn DSS padà pé mi ò fẹ́ pa àwọn ẹni ìkejì mi ò kì í ṣe terrorist lórí gbogbo èébú tí mi ò bẹ̀rẹ̀ tí mi ò dẹ̀ mọ́ tó fà mo fi gbogbo yẹn lọ́lọ́lọ́wọ́ mo fi lè dájọ́ lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ owó ìrànlọ́wọ́ tí a bá lè ṣe lórí ọ̀tọ̀ lẹ́yìn tí màá pàtó tó ká ìrànlọ́wọ́ tí a bá lè ṣe lórí ọ̀rọ̀ owó ọkọ̀ wọn sì ní ìdè yàrá. mo sọ fún bàbá ìmọ̀ àgbà mo sọ fún mo ní àǹkùlà oyè kí tèmi àti yín tájọ sùn. wọ́n ṣàgàdé náà sì ń sọ̀rọ̀ ọ̀kìnà àdáwò tí mo fara kó ìpọ̀ kọjá kíyàn tó wá lọ yóò burú díẹ̀ kí ni ìwé tájọ sign agreement lórí iṣẹ́ hajj signature alájà bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ hajj náà ní gbogbo owó yẹn gbèsè lé lórí èyí tó mi pé tá a bá push ní ẹ̀dí port signature ni tó jẹ́ witness ẹ̀ náà gbogbo transaction tájọ ṣe yẹn yóò jọ̀rọ̀ náà ni wọ́n bá tó wá ní kí n fi owó yẹn náà sílẹ̀ fún gbogbo tí mo gbà yí pé ó ní nǹkan kan tó náà fẹ́ sí fún mi lórí kàṣà ìmọ̀lẹ̀ mi náà ní àdàpọ̀ náà tẹ̀lé ìdílé àná mi tí ìmọ̀ orin náà tó ń bọ̀ tí àdáwò tó yẹn fi síwájú kò yé èmi kan bẹ̀ mo mọ̀ kọ́lọ́run yóò dà mí láre tí wọn bílẹ̀ bá ń gba òsìkà tí ò bá gba olóòótọ́ bó bá pẹ́ títí òye sùn yàn sí èmi náà ti pinnu bí mo bá yé dé yìí ayé lágbájá kan ti rí ẹja dúró tán lẹ́yìn ọmọ ìtọ́nà ń bá bọ̀ ni fúnra mi sọ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n bú bàbá àfa àgbà kan ẹ bá wà fá wa ìyẹn ti dọ̀rọ̀ tán kálukú náà ò tí ọmọ ẹ̀ jáde ni bẹ́ẹ̀ mo ti rù ìyá àti akọ sí mi ló jẹ́ kí n máa sọ pé àbúrò mi ti rù nìkan n tó lọ ò ti lọ bí bàbá yìí máa mú sí parí ẹ̀ kò jọ̀wọ́ gbọdọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ó jọ kó bá mi ṣe kìíní yẹn kódà ibẹ̀ yẹn nìkan kọ́ o mi ì máa jà ká lè máa jà kẹ́ni òfin pè mí ní terrorist tó wá sẹ́ǹdẹ̀ sí gọ́fúnà gàgàgàgà sí ọ́fíìsì gọ́fúnà dájẹ́ pé gọ́fúnà ló wá rí bá rẹ̀ sí mi pé kí n defend ẹ̀ dáàsì pé èyí tó mi pé bó pẹ́ bá bàjẹ́ tán láyé kan tó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ stamp gọ́fúnà office stamp ẹ̀ ó wà lórí kìíní yẹn ó wà lórí fóònù yẹn ti DSS of headquarter stamp ẹ̀ ó wà lórí ẹ̀ ó wà lórí fóònù yẹn kí ni mo ṣe tó ní tó bàjẹ́ asọ́nà lọ́wọ́ ní ọmọ alẹ́ ṣé lóòótọ́ ni ẹgbẹ́lẹ́ta sí DSS àti gómìnà. kò sí ìfẹ́ kan tí wọ́n sọ ń bẹ̀ tó jẹ́rọ
òótọ́ ni mo ṣe bẹ́ẹ̀ sá ó sì ní ìdí tó jẹ́ ìdí. ṣíṣe náà fẹ́ mọ̀ ìdíhùn àbẹ́ kò sí ìdí rẹ̀ tó ti pé nígbà tí ìbínú gbé yín tó gbé yín nù ìṣèlú wáyé náà nílò ẹ̀ àbí àwọn náà ti fọwọ́ sáyé. bẹ́ẹ̀ ni nǹkan tó àwọn dandan àwọn ni wọ́n ti lẹ ìjà náà ìfẹ́ tí wọ́n ní ṣíṣe àti bàbá òjì tó gbé táwọn náà bẹ̀rẹ̀ ó ti fẹ́ ìjà ìgbà tí ìjà wá dé tí mi tí wọ́n ń ṣèṣe kíjà ní ohun tán tó jẹ́ pé bí mo ṣe ń ṣe kíjà ní ohun tán. ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ pé kí ló fàjà. ẹ ló dé aṣọ tó fàjà mọ́ ẹ bá ti sọ ní bàbá ìmọ̀ ẹ̀yin náà dẹ̀ tó ti confirm ẹ̀ ṣé ká tó máa tún ẹjọ́ rò bí mi. ok. ajakawla yes sir. sẹ́rí àti bẹ́ẹ̀ bá káàrin yẹn lóye àwọn òsìfẹ́ káàrin yẹn ó bàjẹ́ ládùúgbò àríyá ó sì bàjẹ́. káàrin yẹn ó bàjẹ́ kìnnì kan ẹ̀yin náà bẹ́ẹ̀ ti fọwọ́ yìí áfílófin o ó dà áfílófin orí afẹ́fẹ́ tẹ́lẹ̀ fi lè rí ìbínú wa tẹ́lẹ̀ bá sọ fáwọn àti ìdàgbà wòye ní ti sọ wòye ní ti sọ ìgbà wọn sọ fún wọn tuntun wa kò sáà kankan wájú wa mọ́ àwọn làǹfẹ́ wájú yàrá wọn ti mẹ́nu lé ìjẹ́ wọn bá ti dàgbà tó tẹ́lẹ̀ bá sọ pé àti ìdàgbà lẹ̀ Yorùbá yìí ọ̀fẹ́ rẹ̀ ń tọ̀lé lókọ̀ lẹ̀ Yorùbá áfílófin because ara wa nìyí àárín ìtajà nù wọ́n lè sọ kí nígbà fún yín lọ́jọ́ tí mo wá sí lọ́dọ̀ yín àmúnilànà òní báyìí o àárín obìnrin ẹ̀kẹ́ tó jáde tí ń kọ bí àkọ́kọ́ lánàá o wọ́n náà bá wá lò yín torí pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ jẹ́ àkọ́kọ́ ẹni tó sílẹ̀kùn fáwọn obìnrin láti mọ̀ síwájú àti fẹ́kẹ́ balẹ̀ mú yẹn jẹ́ ní tí mo fẹ́ bèrè sí ni pé gbogbo tí ṣètì sọ yìí ṣe tán láti retract yẹ ọ̀rọ̀ lẹ́tà yẹn sọ́dọ̀ àwọn DSS àti gbogbo ibi tẹ́ bá mú lọ because ntọ́ yára bani ló kọjẹ́ tó ju ọ̀rọ̀ document lọ kò sí o èèyàn kan dẹ̀mbá sí i wọ́n ti about to grant lẹ́tà tí wọ́n mú pépà àtẹ̀jáde ìjọba àkọ́kọ́ yẹn káà táwọn èèyàn wọn bá kẹ́ bá bẹ́ẹ̀ lọ́n bá ní visa ẹ máa dá padà kí dára bí wọ́n dá ẹni wọ́n bá dá padà yẹ́sì ìyè pàṣádà rẹ̀ ẹni tí wọ́n bá dá afá àti ẹ bá dá padà afá àti ẹ bá dá padà lẹ́mbá sí i ṣé ó lè rẹ́ ìtọ́wọ̀ àbá ṣé èyí tí wọ́n ti pẹ̀lú ẹ̀ tí wọ́n dá pọ̀ rẹ̀ lábẹ́ lórí ti dáàbò rẹ̀ ṣé ẹ kò kọ́rọ̀ rẹ̀ ẹ jọ alájà lẹ́tà yẹn olówó ní ọ̀rẹ́dì mo ti sọ́lẹ̀ ẹ̀sán tá a bá bẹ̀rẹ̀ bí ẹ̀kọ́ tẹ́ bá lè kọ́ àpàṣẹ méjèèjì ní tẹ̀lé àwọn báyìí ọjọ́ òní lẹ́tà yẹn máa rẹ́dì tẹ́ẹ̀dì spáàkì tẹ́ẹ̀dì sẹ́ndì kọ́pù sí pásínálì bí ẹ̀tì sí ẹ̀rẹ̀tì sẹ́ndì ọwọ́ wà tó lẹ́yìn. tí kì í bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún sà. Adam. gbogbo ibi tí ṣèkà tó gbàgbé òtún náà lọ́wọ́ sáwọn náà ṣe tán láti tún nǹkan ṣe ẹ ṣe inú mi gbẹ̀yìn pé nínú ọ̀rọ̀ tẹ́ sọ ẹ ti sọ̀rọ̀ yẹn Ọlọ́run jẹ́ sọ́tàn sí wàhálà tí ò bá jẹ́ sábàbí ẹnìkan àwọn àgbàlagbà wa ní ìtẹ́ yín máa bá ní wọ́n tàkọ́ta ní Ọlọ́run ṣe wá lọ́ta ara wa ọ̀tá tó ti wà nílẹ̀ yẹn Ọlọ́run yóò ṣe tó ṣe tó bá wà ní ọ̀rádà rẹ̀ pípé yóò látúnṣe àmọ́ ewu dídé tí mo dé láti hajj kò tó èwì àwọn táwọn náà sọ nípa àmì tó tóbi méjì mẹ́ta tó dé ní wọ́n pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní èmi lè mímọ̀ náà àlọ́ hajj àwọn. ọ̀dà àbòyá rẹ̀. bẹ́ẹ̀ni wọ́n sọ lé bàbá wa ìmáàmù náà wọ́n sọ lé bàbá wa ìmáàmù náà. sẹ́ni ẹlẹ́ẹ̀kejì sára yàrá jà máa kù tí bá kọ́ra wọ́n máa kó fi sa fara. ìdáhùn sọ̀rọ̀ lórí mi. ẹ má tẹ má bí lórí nǹkan tó sọ mí ìfà ń sẹ́yìn o mo fẹ́ ká máa extent ẹni tí wọ́n deny ní visa ní tìtorí ọ̀rọ̀ kìíní yẹn Ọlọ́run ló ní kí CCTV camera kó rìkọ́dù ọjọ́ tí ilé mi jóná gan níjọ́ yẹn kíyàwó mi ó máa pè mí ní dábàjá ó bínú tányányá ni pé tí o bá sí ìkankan láàrin wa tó fún yẹn wáyé tó fún yẹn ìbáyé òun jẹ kámẹ́rà ìjọ tó tiẹ̀ bá sì dé ni. ó ní ìjọ tó tiẹ̀ bá sì dé ni ó tó sọ mí lẹ́nu débi pé ẹni tí o ṣe láì wọ ìjà rẹ̀ sílẹ̀ ó mọ̀ mọ̀ bọ́ ní káàdì sí wọ́n sáà tó ṣe lọ́jọ́ ìfúnlẹ̀ náà ta ó ní gbogbo ayé ló wọ́n kọ́ ló kọ́ tẹ́lẹ̀ nǹkan ohun tí wọ́n ní sẹ́mi ni mo kọ́ kí ní sẹ́mi àṣà. ẹ jẹ́ kí n kọ́ mi gbogbo apátálá ọkùnrin máa fi ẹ̀sán gbé lápò ọ̀dọ́ náà ìsí bí ẹ ṣe lè mọ̀ ọ́n tó máa fi ń bẹ̀rẹ̀ ìsìn tí ìyẹn ṣe fi ń wọ̀n gbà ọ̀dọ̀ yẹn méjì tó tóbi ní wa tí wọ́n bá ṣètò fún ìpínlẹ̀ conversation tí wọ́n sọ ní ọjọ́ náà wípé nǹkan méjì ni òun dáhùn sí hajj ṣẹ́rí èmi mọ̀ pé àdánwò tí ó ń ṣẹlẹ̀ kì í ṣe àdánwò tó èmi mọ̀ pé ti jẹun yẹn ní ìsọ pé jàmọ́ àrètí àdó ó jẹ́ ìyẹn ní ìbẹ̀fọ́ kò sí wa búté gbogbo abúlé tó fi kàlàyé ti pọ̀ kò sí àràtẹ̀yìn lè dá àràtẹ̀yìn lè dá ní ìsìn tó lè pé oníkẹ́ni kò sunwó kó sọ ibú kó sọ kó fẹ́ parí nígbà yàtọ̀ sí kó àtọ̀dọ̀ náà. ẹ̀wù ní ọjọ́ náà tí mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà láì tàláì máa sọ ní sọ ọdún méjèèjì ẹ̀ sì sọ tó bá rí pé nítorí wípé kíkà ó lè tán ṣẹ́rí inú mi dùn pé ẹni tó mọ tí wọ́n pè ní mi sí gbogbo ọgbà káà apply fún visa ilé àti ṣé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń fún wa èmi ti rẹ́mbà sílẹ̀ ẹ̀rọ fàájì táwọn fún mi visa kan tó fún mi lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì mo ti kó ọmọ lọ kó tó di fẹ́ padà bá ń gbà táwọn wọn gbogbo ìdúfà ọmọ lọ tí wọn kọ́ ọmọ lọ tí wọn fún mi kìí ṣe yún bóyá nítorí wípé asàfúnmára mi torí wípé àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ó jìnnà torí èmi sọ pé nítorí pé ẹ fẹ́ kọ́ lọ́wọ́ ṣe báyìí fún yín ẹ ẹ̀ fẹ́ kọ́ sàbòsí ẹ tó fẹ́ kọ́ lọ́wọ́ ṣe báyìí fún yín ẹ fẹ́ kọ́ sàbòsí wọ́n àti wá sọ wípé èmi ni mo ṣe sábàbí ẹ̀
nígbà tí mi náà wọ́n náà lọ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí físà ìwé ẹ̀sìn 10 years ló wà lórí pani bẹ́ẹ̀ ni ti UK bẹ́ẹ̀ ni tọ̀pọ̀lọpọ̀ lù wáyé tẹ́ni ó wàá sọ wípé kí wọ́n lórí rẹ̀ tí ní ọgbà nínú náà sórí rẹ̀ ìjà lájọ́ ń jà fún bá a sàlékò rẹ̀ lọ́ọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó ìjà tíjà bá ti dé kò sí tẹ́yìn òye ìjà ẹ̀ ń bá ní ìjà èyí náà ń bá ìjà ẹ̀yin lẹ́yìn fi ajá mi jù. bá ìjà gbọ́dọ̀ bá ìjà tó lè ọ̀dà mọ̀ ní sípò ìjà sí ẹni tó lè fẹsẹ̀ yìí lẹ̀ pé mo jà ìjà wà tí mi ò bá tètè sọ̀rọ̀ wọn lè lò yí àṣẹ fídẹ́sì lẹ́nu no mi ò bá yí mi ò bá jà ní tẹ́lẹ̀ pẹ̀lú yìí kan dúró síwájú court tẹ́lẹ̀ wọ̀ tí mo wọ̀ yìí wọ́n tẹ́lẹ̀ wọ̀ bí mo ṣe ń wọ̀ yìí tí mo gbé lọ bá ti àwọn àgbà òfin tẹ́lẹ̀ pẹ̀lú láti tìlẹ̀ àárẹ̀ tó wá di ìdífàdé chọ̀ nínú káwọ́dà òun ló dúró lọ́ọ̀kan yìí èmi kàbí làdé sílẹ̀ lọ́dọ̀ mo ra wáyé. ọ̀rọ̀ ìyá yóò láì lẹ́ni tinú tó sẹ́yìn bóyá kẹ́ fi wálé ẹ̀kọ́ yóò ká. ẹni tó sọ yìí pé mo sọ fún pé yóò lọ àdì lórí kankan sábà kọ́ yẹn máa ma sọ fún sẹ́ni máa yé mi fún ẹni tí yóò lè wí nípa ara mi. ẹ̀wọ́n ẹ̀jẹ̀ wá sọ pé mi ò jẹ́ lọ tàbí ọdún ẹ̀jẹ̀ wá sọ pé mi ò jẹ́ lọ. tàbí lẹ́tà tẹ́ ń dá sí fi sọ fún wípé ẹni tó ń tó pọ̀ ìwọ́jà àbẹ́jì àsáré yìí. ọ̀rọ̀ yóò sá níyẹn gbogbo bàtọ́ bẹ̀rẹ̀ bá ti gbìyànjú láti ṣe bí ọkùnrin àìjọkùnrin yẹn yóò máa mi ò ẹrù bá mi bàyìí táwọn fàdọ̀ mi ò dẹrọ bẹ́ẹ̀ mo rọ̀ fún bàbá ìmọ̀ ni mi ò rọ̀ tí wọ́n á tó ń pariwo lórí ẹ̀rọ mọ̀dì ṣé mo ṣe mi pariwo láti bàtà sílẹ̀ bí o bá dà bẹ́ẹ̀ tó dà bí o bá dà bẹ́ẹ̀ tó dà. kò kí èsì respect ẹni sì jáde kúkú ẹ̀yin ẹni wa ọ̀nà àná ní bí àṣà àbálàgbà yìí agbèrò national health commission àti state sẹ́ni ní ẹ̀rọ ìkọ̀rọ̀ òyìnbó ẹ̀ gbé nǹkan tó pọ̀ sẹ́ni ẹ̀yin ẹni tí a ti dùn ẹ̀ sáà náà jà lópẹ́ bẹ̀rẹ̀ wá bí ni ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ wá bí náà ẹ̀yin ẹ̀kẹ́kẹ́ tí a dùn ẹ̀ dábàá padà sí ibi tí wọ́n ń ṣe dáa padà lọ́tẹ́ tó lọ́dọ̀ àwọn ìlú nígbà padà kí lẹ́ẹ̀mẹ́ gbà bẹ́ẹ̀ so amir ẹ máa bẹ̀rẹ̀ rẹ́dí ẹ sì ní sùn ẹ̀ àlọ́ ìfọ̀rọ̀ ẹ má proof bẹ́ẹ̀ ẹ ti proof ọgbọ́n because àbí alájà ní àwọn òdì náà yìí pé ẹ má lọ hajj sàbàbí yá wọn àti bàlágà alájà ló dì náà rẹ̀ tó rẹ̀ ti ẹ̀ fi lẹ́tà mi ẹ gbàgbé àdìgí kọjá ẹja gbàgbọ́ ẹ̀ fún àwọn kẹkẹta bá yẹn sí pé ṣe rẹ́dí láti withdraw àwọn gbogbo àwọn sàbàwíyà àdìgúdẹ ẹgbẹ́ra yìí ò tẹ̀lá wà ní ti máa kú tí wà kọ́ra ni àmọ́ ìtọ́wà ní kọ́bẹ̀ẹ́dì ni lẹ́tà àwọn letters àti tí wọ́n gọ́pẹ̀ sí ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì á lọ withdraw rẹ̀ honorably àwọn ọmọ kan ó sì withdraw rẹ̀ ojú ó jẹ́ kọ́kọ́ ọ̀nà ọ̀dọ̀ wáyé ní way forward but sí lápẹ́já kú mi ẹ̀mí láwọn ẹ̀kọ́ ìdìbò ìwé jẹ́ mo ní wọn. àwọn ẹ̀dì fún yẹn o.